òun ni pé àwọn Fúlàní tí wọ́n ń da àwọn fámìlì ohun tá a wá bí fún lónìí ohun tá a wá bí fún lónìí hello. Nígbà wọn bí fúlẹ̀ ní, òun ní pé àwọn Fúlàní wọ́n ń da àwọn fámìlì wa láwọn wọ́n jí àwọn èèyàn wa gbé, wọ́n kidnapu àwọn àti wa, wọ́n ń dúpọ̀, wọ́n ń rèpù wọn, wọ́n ń ṣe yánmayànmá pẹ̀lú wọn. Ìjọba ìpínlẹ̀ Ògùn dẹ̀ sọ pé òun ò fara mọ́ wọn torí pé àwọn ará ìpínlẹ̀ Ògùn lòun jẹ gómìnà lé lórí. So gbogbo ọmọ Yorùbá àtọ́ba ilẹ̀ Yorùbá àti ìjòyè wọ́n láwọn ò fara mọ́ kí Fúlàní máa jí wa gbé, wọ́n máa jẹ oko wa, kọ́ máa dà wá láàmú. Ìdí nìyí tá a fi wá sí ìpínlẹ̀ Ògùn lénìí. So gbogbo ọmọ ìpínlẹ̀ Ògùn níbi tí ọjà ọ̀dẹ láwà yìí àbí bẹ́ẹ̀ kọ́ Ọlọ́run ò ní jẹ́ kí ọjà ọ̀dẹ ó bàjẹ́, Ọlọ́run ò ní ba ìlú ọjà ọ̀dẹ jẹ́. Tí ó wá rí bẹ́ẹ̀ a fẹ́ wọnú igbó Ìgbùhánú báyìí láti lọ pàdé àwọn Fúlàní tí wọ́n ń gbé wa gbé. Bóyá àwọn alágbèlè Yorùbá ní o, bí Fúlàní ní o, àwọn aláàbò. Bóyá Fúlàní lẹ́gbẹ̀ẹ́ Yorùbá ní o, bóyá Yorùbá ní o, èmi là ń mọ̀. Kò ní bẹ̀rẹ̀ àwọn òní balẹ̀ Yorùbá jẹ́, àwọn òní balẹ̀ Yorùbá jẹ́, àwọn òní balẹ̀ Yorùbá jẹ́. Ẹ jẹ́ ká ṣọ́ra fún àwọn olóṣèlú wa, ẹ jẹ́ ká ṣọ́ra fún àwọn olóṣèlú òṣèlú kan. Wọ́n lè máa lo ọgbọ́n àwọn orílẹ̀-èdè láti tó bá wá dá fún wa fún wọn. Àfẹ́ Fúlàní ajínigbé wọn, abẹ́ ìfẹ́ wọn. Àfẹ́ Fúlàní ajínigbé wọn lórí ilẹ̀ bàbá wọn. Àbí bẹ́ẹ̀ kọ́, ó ti tó gẹ́ ẹ̀nọ́fùsẹ̀ náà. Mo kí gbogbo ọmọ ìpínlẹ̀ Ògùn, mo kí gbogbo ọmọ ọjà ọ̀dàn. Ọlọ́run ní jẹ́ kí mi ò bàjẹ́. Orúkọ tèmi ní Sunday Adéyẹmọ, tí gbogbo ẹ̀ mọ̀ sí Sunday Ìgbòho. From Fulani kidnapping, Fulani herdsmen, and officer now for all the Fulani kidnapping and herdsmen in our land. This is our land, this is our nation, this is Yoruba nation. And officer now, we don't want any Fulani herdsmen. By the grace of God, we are moving to Igua now to face all the Fulani herdsmen, to steer all of them away. We don't want them in our land again. Yes. So much, God bless you. Hey!